so ìsìn tí mo dé ni nọ́ọ̀sì sọ fún mi pé ẹ̀gbà kọ́ fọ́kàn yín lábẹ́rẹ́. mi ò gbà o. ọlọ́run ní pé kí n wà bí ó ti gba ṣòkòtò nídìí ọkọ mi. díẹ̀ ló kù kó máa gbé kinní ẹ̀jọ̀ báyìí ó tiẹ̀ ti fẹ́ gbé sẹ́nu kó máa fi kọrin. sinimá titun kí lóbìnrin ń fẹ́ ẹ̀yin obìnrin náà la ó bi léèrè ẹ̀gbọ́n kí lè fẹ́ obìnrin tó lọ́kọ tó ń tọ́jú ẹ̀ tó ń ṣe gbogbo tó fẹ́ síyàwó ló tún kú kinní kan. equal rights lèmi àti ẹjọ́ ní a máa open account joint account mọ mìíràn màá mọ nǹkan tó fẹ́ fowó ṣe ìwọ náà máa mọ nǹkan tí máa fẹ́ fowó ṣe. Adébáyọ̀ máa ṣàgbèrè o tó bá ṣàgbèrè mi náà máa ṣe o. ó yá obìnrin ẹ̀ sọ tó kù tẹ́ fẹ́ ìyàwó tá a fẹ́ lóṣù àgà tó fi yan wà láwọn ṣọ̀kọ́ àtàwọn ẹ̀rẹ̀ ìyàwó ní wàhálà tó ń ṣọ̀kọ́ káàkiri. èmi náà ráìvà mi ò gbọ́dọ̀ ní ráìvà. ẹjọ bá ń pọkọ mi síta Adébáyọ̀ ṣe drive. Adébáyọ̀ wo ló drive. madam èmi mo drive wọlé sí so ẹ̀mí pé mọ́tò mi lẹ torí ẹ̀ wọlé. ẹ pẹ̀lẹ́ mà. ó lè ṣe òkú níbi gbogbo. surprise. láti Èkó sí Ìbàdàn. nígbà tí company send message sí ẹ mo rí ibẹ̀ ni mo ti mọ address hotel tó máa gbà fún yín. oh my goodness. sinimá titun kí lóbìnrin fẹ́. tó bá fẹ́ ló máa bá ẹ fẹ́ ìwọ lọ́kọ. written and produced by Victoria Kọ́láwọlé. directed by Muideen Ẹ̀sáyìndé. starring Fẹ́mi Adébáyọ̀. Ọláníyà Fẹ́jà Sanyẹ̀rì. Victoria Kọ́láwọlé. Madam Sajẹ. Olúwẹ̀lá Adémọ́lá. aṣọra mi dò dìmọ̀ lọ́wọ́. Sọtayọ̀ Ṣọbọ́lá. Rotimi Salawu. Ọ̀sùn Gbadebo. Lọ́kẹ́jì kan. Fúnmi Awẹ́lẹ́wà. Ahmed Yusuf. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá titun kí lóbìnrin. action part movie ní suspense inú ẹ̀jẹ̀ ayáta. àti gbẹ́jáde ẹ̀ tètè lọ́rùn àti yín báyìí o. obìnrin tó bá fẹ́ lálùbáríkà bí òun àtọkọ ẹ̀ bá jọ ń gba gbólóhùn sọ fúnra wọn pé ó fẹ́ ṣe bí ìjà ohun obìnrin ọgbọ́dọ̀ ọgbọ́tọkùnrin mọ́lẹ̀ àwọn mímọ̀ ló jẹ́ àmọ̀ bẹ́ẹ̀. mi ò ní wà lójú àná. irọ́